wa kan máa náwó a máa ṣe wàhálà a máa ṣe everything pé kí party kó máa lọ síwájú ẹ̀yin kan psychophants ẹ̀yin lè máa gba appointment ẹ̀yin lè ní ṣe dáadáa sára àdúgbò ẹ̀yin lè ní dá ẹ̀yin lè dánlé ẹ̀yin lè tún dáńtà ẹ̀yin lè wá máa dé lè máa sọ pé fẹ́ máa gba post àwọn ta ni lọ́wọ́ àwọn ta ni ẹ lọ kọ́lẹ̀ ẹ̀yin èèyàn sí ọmọ tó máa bẹ̀rẹ̀ sí ṣe appointment anybody tẹ́ bá rí pé kò worth appointment don't bring it to this social media if you bring it to celebrate it on social media wọ́n máa yọ ẹ́ confam ní apá àti wèrè tó bá ti ṣiṣẹ́ APC tó bá gba appointment APC àwa máa yọ ẹ́ a máa yọ ẹ́ my name is Obanla Elizabeth tó bá ti ṣiṣẹ́ APC o lè gba appointment APC wọn no kí lẹ ẹ rò pé la fẹ́ bá yín ṣe this time àwọn tá campaign fún ìkọlá máa fèsì yín tẹ́ ẹ̀ bá ti ṣe normal thing fún wa why is it normal àwọn kan ṣiṣẹ́ AP wọ́n ṣiṣẹ́ PDP wọ́n ń tọ́jú wọn wọ́n fún wọn lówó wọ́n ṣe gbogbo nǹkan fún wọn àwa táwa ṣiṣẹ́ APC àwa la máa jẹ́ number 1 ọ̀tá àwa là ní rí nǹkan tó dàgbà àwọn olórí burúkú tí wọn ò lè gbé ẹbí wọn síta tí wọn ò lè gbé àwọn ẹbí wọn síta àwọn kan wà tó jẹ́ pé nígbà tí ọbẹ̀ ti jiná ẹ̀ wọ́n bá máa mú credentials àwọn ọmọ wọn kiri wọ́n máa mú credentials àwọn àbúrò àwọn family wọn àwọn náà máa kó sí post àwọn yẹn náà yẹ nípò àwọn yẹn náà gbẹ̀yìnbó àwọn yẹn ní ẹ máa gbọ́ credentials ẹ̀ rich gan àwọn yẹn ní credentials wọn rich tó jẹ́ pé most of you gan tẹ́ fi débẹ̀ yẹn gan a páàkì primary 6 fún yín ni primary 6 ẹlòmíì gan school start wọ́n páàkì ẹ̀ fún ni tí ò ka school start ìgbẹ́lẹ̀ wọn máa jọ ọbọ̀ lé wa lọ́wọ́ bí a máa sọ bí ìpẹ́yìn nìkan lé wa this time around a máa sọ òkò lu pure water lu everybody kò sí ojú everybody ti là ń sìn bèbí ti ṣẹ́jú this time bèbí ti ṣẹ́jú APC kẹ́ni kí n lọ gbèrè mi lábgà ni ṣé labour ni mo ti fẹ́ lọ gbèrè ẹ̀yin èèyàn mi ẹ máa ṣọ́ wọn appointment máa tó bẹ̀rẹ̀ tẹ́ bá ti rí àwọn wèrè kan tẹ́ ẹ̀ respect àwọn tẹ́ ẹ̀ mójú wọn tó bá fi lè fún ọ lápọ̀ìmẹ́ǹt tó bá ti ń lì sorúkọ wọn ẹ máa gbé wá àwọn máa pariwo wọn síta even any leader a máa pariwo ẹ̀ síta any governor a máa pariwo ẹ̀ any bóyá senator house of a máa pariwo wọn ànígbà you don't bring that one here ẹ fún àwa ní nǹkan tó bá tọ́ sí wa àwọn ọmọ tó bá ṣiṣẹ́ fún wọn níṣẹ́ wọn àwọn kan wọ́n risk life fún wọn wọ́n máa tẹ̀lé olóṣèlú kiri nígbà táwọn kan wọ́n máa kárí mọ́lẹ̀ wọn ò ní ṣe kankan wọ́n máa wo àwọn tó tẹ̀lé olóṣèlú yẹn bí olórí burúkú wọ́n máa tún ṣépè wọ́n máa ṣépè pé ẹ̀rí wọn àwọn olòṣì àwọn pẹ̀lú torí dẹ̀ríkà kan torí kinní kan ṣé dẹ̀ríkà kan làwa kan fi jẹun nílé wa ṣé dẹ̀ríkà kan la fi jẹun nílé wa wọ́n máa rubbish wa tó bá rí àwọn youth tí wọ́n tẹ̀lé wọn báyìí èpè burúkú náà máa fi wọ́n ṣẹ́ bọ̀ tó bá ti wá di ìgbà gbèrègbèrè ìgbà ilẹ̀ máa ní pé àwọn kan ọmọ Kwara arọ́pò Ògùn ọmọ Benue á lọ rọ́pò wọn ní kínní ọmọ Ògùn á lọ rọ́pò wọn lẹ́kọ̀ọ́ nonsense enough of that nonsense bẹ́ẹ̀ bá rí ọwọ́ bó bá jẹ́ chairman local government kan lẹ́rọ́wọ́ ẹ pé ẹ dárúkọ mi èmi máa face anybody máa face yín enough of all this rubbish ká ṣiṣẹ́ ká má rere is becoming unbecoming. Àwọn tí ò bá tó ti ẹ̀ dá sí campaign rárá you will just see them. Àwọn lẹ́ máa lọ gbé appointment lé lọ́wọ́ lẹ́ máa ní àwọn yẹn máa tó ṣe lọ́dọ̀ godbrother máa lọ́dọ̀ godfather wọ́n máa fọ ẹ máa tó ṣiṣẹ́ ẹ máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn tí ò ṣiṣẹ́ àwọn náà máa ń jèrè bí èèyàn ṣerú ẹ̀ fún mi báyìí wà láì bó bí gbọmọ kò ní kù kan. Àwọn òṣèré this time around this time we are here to work iṣẹ́ la fẹ́ ṣe a support Tinubu a dẹ̀ gbọ́dọ̀ jèrè Tinubu a gbọ́dọ̀ dúró ti Tinubu ni. Gbogbo ẹ̀yin ọmọ CPC àbí kí olùkọ́ CPN àbí kí olùkọ́ ẹgbẹ́ yín CPN tá fi tá kan tán join wa papọ̀ ń gbà yẹn tẹ̀tẹ̀lé bàbá lọ sí presidency bàbá Buhari tẹ̀tẹ̀lé wọn lọ sí presidency gbogbo àwọn tẹ̀ lọ ń gbà yẹn ẹ̀yin ọmọ CPC àbí kí olùkọ́ ẹgbẹ́ yín yẹn ẹ ti jẹun ọdún mẹ́jọ lẹ fi jẹ ti yín èyí tó bá ní lọ́ọ̀kì bẹ́ẹ̀ wọ́n máa fún un ní nǹkan díẹ̀ wọ́n máa fi tán lẹ́nu tó ró ni lè sọ bẹ̀ yẹn dílé yín àwọn set of people kan tún ti ń bọ̀ another set tó máa wà ní àsọ̀rọ̀ kẹta máa lọ tó máa bọ̀ wọ́n set mi tún ti dé ẹ máa sún ni dáhà sọ̀rọ̀ káwọn kan náà sún wọ́n bọ̀ ta fún yín ni ọdún mẹ́jọ lẹ̀dẹ̀ lò you don't bring that issue dọ́rọ̀ bitch don't bring it here
lórí Aṣíwájú mo dáṣọ sí ìyá mi lọ́rùn, dáṣọ sí àwọn àbúrò mi lọ́rùn. Ìyí tó wà l'Amẹ́ríkà òun náà tún gbẹgbẹ, gbogbo alẹ́ gbẹgbẹ gbogbo ẹbí mi, ọkọ mi gan a máa jó lórí social media, wọ́n gbà lóní dánidàní, wọ́n bú wa wọ́n fẹ́ fa aláṣọ ya. Àwa yẹn àwa gbọ́ mọ́ pákéjì ni. Àbẹ́ gbọ́ pé owó ẹnìkan ló ń fẹ́ nìkan lówó ni. Owó wa là náà, àwa kan náwó wa fún ẹgbẹ́, a dẹ̀ ṣe dáadáa fún ẹgbẹ́. Tó bá ti tó time àti gbèrè, tẹ́ bá gbé nonsense wa, gbogbo wa lọ́lọ́pàá máa kó, sójà gan máa kó wa, Air Force gan máa dá sí. Ṣé rò pé mi ò mọ̀wé ìlú òyìnbó gbà ló yẹ káà náà jókòó sílé ìbò ká la fẹ́ gbàwé náà? Ṣé mi ò rọ opportunity àti gbàwé ńlò àbí lọ jókòó sọ́hùn ni? Tó bá ti wáyé àwọn set of idiot kan lẹ́wọ̀n máa rotate nínú kíní, èèyàn mẹ́jọ ẹnìkan ṣoṣo á wà nínú committee mẹ́jọ nígbà tí èèyàn kan kò ní. A máa pa ni. Ṣé ẹ mọ̀ ya ọmọ ẹ̀bà mi tó ń bọ̀ l'Àbújá? Ṣé ẹ mọ̀ ya àwọn tó jẹ́ social media kìíní tá a kóra wa jọ? Aṣíwájú bloggers tá à ń bọ̀, blogger làwa, àwọn ò ní fi yín lẹ̀. Ẹ mọ̀ iye wa tá à ń bọ̀, a máa kún Àbújá yìí tí ò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, a máa débẹ̀. Ẹ má wá fọ́ wa láyé àbí ká wá náà wà tá a ṣiṣẹ́ fún Aṣíwájú tó jẹ́ wà lágbá ẹ̀gbin tá a gbọ́ oríṣiríṣi kẹ́ ní ká máa wọlé àbí kẹ́ yọ tiwa sọ́tọ̀ ká náà wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. You can't bring that one here. Tó bá tèmi ò bá rí ọkọ tó strong ni, ó tó kọ́kọ́ mi kọ̀ mí níyàwó, ó tó káwọn ọmọ mi kọ̀ mí níyà. Ọmọ èèyàn mélòó ló lè máa ṣerú nǹkan táwọn ṣe lórí social media torí pé àwa ń fẹ́ kí ẹgbẹ́ tẹ̀síwájú, àdúrà à ń pariwo. You will see them from different angle. Wọ́n máa bully wa ṣeré ni. Àwọn tó ń ṣe Yorùbá nation gan, ó ní nǹkan tó ń fún wọn lówó. Ẹ̀yin láàrin àwọn APC wa yìí náà, ẹ̀yin náà lè lọ fún wọn lówó lẹ́ ń finance wọn. Tó fi ń bú Aṣíwájú kiri. Wọ́n bú Aṣíwájú àwa kan la fèsì wọn náà. Ṣé rò pé easy ni? Tó bá jẹ́ pàwọ̀ ní Ọlọ́run, kó jẹ́ pàwọ̀ àgbọn ò ní Ọlọ́run gangan. Wọ́n á mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wọ́n ń gbé sórí show. Tẹ́ máa rí tó máa gbé wa ṣépè tọmọtọmọ. Tó ń ba nǹkan wa jẹ́, tó ń ba business wa jẹ́. Did you ever make anything to compensate us? Nothing to compensate. Ẹ tún a máa ṣe nǹkan tó a máa tí gàyàn. A máa rí àwọn wèrè, àwọn tí ò ṣiṣẹ́, àwọn tó ń bú Aṣíwájú. Tó jẹ́ wọ́n fi Aṣíwájú nulẹ̀. Ẹ̀yin ọmọ yìí, ẹ lọ máa bá mi wá wọn. Ẹ máa screenshot gbogbo àwọn comment wọn. Gbogbo wọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n bá Aṣíwájú yẹ, ẹ lọ tọ́jú ẹ̀. Ṣé àwọn èèyàn lè believe lórí social media pé woman tẹ́ ń wọ Ọbanla Elizabeth yìí o, ìjọba Buhari ò fún ní 1 naira rí? Ṣé ẹ lè believe? Pé ìjọba yóò reward mi ní 1 kobo rí? Àwa aládé máa dó tì wọ́n. Àwọn èèyàn dẹ̀ tún máa fi wá ṣépè. A lè dákẹ́ báyìí náà. So ẹni tí ò ṣiṣẹ́ Aṣíwájú, a tún máa gba nǹkan Aṣíwájú. A máa fi pẹ́pẹ́ ru èmi, a máa pẹ́pẹ́ ru àwa kan. Wọ́n bọ́ sórí social media tó ṣe kẹ́ ẹ ṣe rí pé to be a parties is it through social media? Báwo ni òpònú ẹ̀ ṣe kọ́ ọ lásán? Ariwo yẹn àápá àwọn leader wa gan etí wọn á fẹ́ ìjà. Àwa aláriwo tá a pọ̀, ó mọ̀ tí èèyàn bíi kékeré gẹ̀ǹbù kéré ká má lè yàn 100 ká níbi 50. Kọ́kọ́ kọrúkọ nísìnyí, kọ́ kọrúkọ kan ní Akínọlá minister for kinní kan, ká bẹ̀rẹ̀ wèrè lórí ẹ̀. Bá ṣe máa lu aago lórí àwọn ọmọ ẹ̀, ká náà bẹ̀rẹ̀ sí ṣe fún ẹ kó bó ṣe máa ń rí náà.